ẹ̀yin obìnrin ẹ lè fi machine yìí fọ aṣọ ọkọ yín. Obìnrin bá fi ẹ̀rọ washing machine kò bá fi fọ aṣọ ọkọ rẹ̀, kò bá àmọ́ fi fọ́, kò sí kankan ń bẹ̀, kò sálùbáríkà ń bẹ̀, kò sí èpè ń bẹ̀, kò sí ẹ̀rọ yìí láyé ànábì àsálàm. Nígbà tí ò ti síhùn, má sọ ohun tí ànábì ọba sọ. Ṣọ́ra ẹ má gba ọmọ ọ̀dọ̀ tí ó mọ gbàṣẹ yín ṣe lọ́dọ̀ ọkọ yín nítorí fìtínátì. Ọ̀rọ̀ tá a fẹ́ sọ ọ̀pọ̀ bákan fáwọn èèyàn nímọ̀ràn ìtọ́sọ́nà lẹ́nu wọn bá bímọ tí a náà ṣe mọ̀ lórí ọ̀rọ̀ tó táwọn èèyàn ń bi wá lọ́pọ̀lọpọ̀ pé bó lọ̀rọ̀ ẹ ṣe jẹ́ bó lọ̀rọ̀ ẹ ṣe jẹ́. Ọ̀rọ̀ lórí pé ṣé obìnrin sọ dẹ́ṣẹ̀ tó bá fọ aṣọ ọkọ ẹ̀ pẹ̀lú ẹ̀rọ èbó tí wọ́n fi ń fọ aṣọ washing machine, tóbìnrin lè fi fọ aṣọ ọkọ rẹ̀, àti pé ṣé tóbìnrin bá fi fọ aṣọ ọkọ rẹ̀ ṣé yóò lálùbáríkà. Ọ̀nà méjì ni àlàyé. Ọ̀nà alákọ̀ọ́kọ́ ni wípé ṣé ó tọ́ kóbìnrin fi machine yìí fọ aṣọ ọkọ rẹ̀. Ẹ̀kejì, tó nìkan ṣe pọ̀ mọ́ àlùbáríkà pé tí ó bá fọwọ́ fọ̀ òun ni ó fi lálùbáríkà, tí ó bá lo machine sí òun ní lálùbáríkà. Ọ̀rọ̀ ẹ̀sìn wa kìí ṣèfẹ́ nú rárá, kìí ṣèfẹ́ nú rárá. Ọ̀rọ̀ tó mi sì fẹ́ sọ nìkan fẹ́ jẹ́ kí ó kílíà ní, kò sí tọ́ka mi pẹ̀lú ẹnì kankan. Ó ní wípé ká máa ṣọ́ra níbi tànátò àṣọjù, ìmọ̀ lè mọ́ àwọn èèyàn. Kò sí tó rújú wípé obìnrin gbọ́dọ̀ gbọ́ràn sí ọkọ ẹ̀ lẹ́nu, ó gbọ́dọ̀ respect ọkọ ẹ̀, ó gbọ́dọ̀ fi ọkọ rẹ̀ láyà balẹ̀, ọkọ ẹ̀ gbọ́dọ̀ fẹ́ràn rẹ̀ látara àwa rẹ̀ tó dáa tìtẹríba. Ànábì wa Muhammad sallallahu hadisi Abdurrahman bin Auf, Ànábì wa sọ pé almara iza sallat khamsa, obìnrin tó bá kí wákàtí márààrún rẹ̀ pé wasomat zaharaha, ó tún gba àwẹ̀ rẹ̀, wa hafizati farjaha, ó ṣọ́ abẹ́ rẹ̀ níbi ìṣekúṣe, wa ata'at zawjaha, ó tún tẹ̀lé ọkọ ẹ̀, ó ń tẹ̀lé àṣẹ ọkọ ẹ̀ dáadáa, dakhalati min abwabil jannati ma shahat. Tọ́wọ́ àdúgbò àlìkìyámà, ibi ọba wù ní ọba wọ àlìjánà nínú gbogbo àwọn ọ̀nà àlìjánà yẹn. Ìtọ́sọ kàn yẹn pé obìnrin tó bá tẹ̀lé àṣẹ ọkọ ẹ̀ lẹ́yìn ìgbà tí òun ẹ̀ pé tó sì gbààwẹ̀ Ramadan rẹ̀ tó pàjẹ́ ìrun rẹ̀ ọ̀pàjẹ́, ọ̀ṣọ́ abẹ́ rẹ̀ ń bi ìsìná ìṣekúṣe, lẹ́yìn náà wọ́n ń gbọ́ràn sí ọkọ ẹ̀ lẹ́nu. Mẹ́rẹ̀ẹ̀rin tànàbí sọ nìyẹn. Irú obìnrin bẹ́ẹ̀ àlìjánà yóò wọ̀, kódà ibi ọba wù nú àwọn ọ̀nà àlìjánà ni ó gbà wọ̀, tí ń tọ́ka sí pé kò sí ọ̀nà tí ò lè gbà wọ àlìjánà. Àmọ́ ṣé ó rìdíùsì àlùbáríkà tó bá ń fẹ́ fọṣọ ọkọ ẹ̀ tó wá lọ rí lo machine ẹ̀rọ tá à ń lò láyé òde òní? It's like kéèyàn máa sọ̀rọ̀ nípa hajj lè lọ, ṣé ká gẹ̀ẹ́sìn lọ ló ní ládájú ni àbí ká gun bàálù lọ? Àbí ká máa sọ̀rọ̀ wípé láyé ànábì ẹ̀sìn náà máa gùn, sára náà lè máa gẹ̀ẹ́sìn ká pa mọ́tò tì? Kò sí ẹ̀rọ yìí láyé ànábì àsálàm. Nígbà tí ò ti síhùn, má sọ ohun tí ànábì ọba sọ, má sọ ohun tí ànábì ọba sọ. Ní tó kù ní wípé tọ́kọ ẹ̀ bá ti fara mọ́ kó bóun fi machine yìí fọ aṣọ òun, tó bá fara mọ́ kó bá fi fọ. Tó bá lóun ò fara mọ́ kó lo ọwọ́ àbí kó lo ohun tí ọba wu ọkọ ẹ̀ níta ní ìdènà. Wọ́n pé kò lálùbáríkà, Ọlọ́run ló lè sọ pé ẹnìkan ò lálùbáríkà tàbá nàbí rẹ̀. Ẹ jẹ́ á ṣọ́ra fún líle máwọn èèyàn. Tó bá wu ọkọ, tó bá sọ pé ọkọ fúnra rẹ̀ ló wá sọ pé kò wu òun, pé obìnrin ò jáwọ́, wàláhì kò jù báyìí lọ. Obìnrin ò bá fi
ẹ̀rọ washing machine kò bá fi fọ aṣọ ọkọ rẹ̀ kò bá àmọ́ fi fọ́ kò sí kankan ń bẹ̀ kò sálùbáríkà ń bẹ̀ kò sí èpè ń bẹ̀ kò sí disrespect ń bẹ̀ the only thing ni wípé sọ́kọ ẹ faramọ́ ọ̀tọ̀ tó wá ní wọn faramọ́ lọ́wọ́ ńlá gidi kódà ọ̀gbẹ̀sẹ̀ pé o lo machine ẹ̀sẹ̀ tó gbà ní pé òun la gidi fún kí ni ọkọ rẹ̀ ọ̀gbọ́n sí lẹ́nu kò sí àyà kan kò sáà díìsì kan tó lálùbáríkà kan ń bẹ lára machine àbí àlùbáríkà ò sí lára rẹ̀ àbí àlùbáríkà kan ń bẹ níbi kó lu ọwọ́ rẹ̀ àbí àlùbáríkà kan ò sí ń bẹ ẹ̀yin obìnrin ẹ lè fi machine yìí fọṣọ ọkọ yín tó bá faramọ́ tó bá lóun ò faramọ́ ń tẹ́ ẹ gbọ́dọ̀ bẹ̀rù ní pé ń tí ọba fẹ́ nígbà tí ìbá ti sọ yí pé ọ sọ pé ọ̀gbọ́dọ̀ kírun ọ̀gbọ́dọ̀ tẹ̀láṣẹ Ọlọ́run ọ̀gbọ́dọ̀ tẹ̀láṣẹ ànábì ní tí ọba fẹ́ kò fẹ́ nìyẹn so ẹnu ọ̀rọ̀ tá a fẹ́ sọ níbi èyí nù Ọlọ́run ó sì gbọ́ alálàbàríkà o ẹ̀yin obìnrin ẹ máa pọkọ yín lé o ẹ máa ẹ̀rí kan tí mo kàn fẹ́ fi kún òun ni wípé ẹ ṣọ́ra ẹ má gba ọmọ ọ̀dọ̀ tí ó máa gbàṣẹ́ yín ṣe lọ́dọ̀ ọkọ yín nítorí fìtínátì ọ wà lọ gba ọmọ ọ̀dọ̀ obìnrin pé kó máa bọ́ ọ tọ́jú ọkọ rẹ̀ kò sí tí ò lè ṣẹlẹ̀ pẹ̀lú ẹ̀ ẹ ṣọ́ra kó dáa àmọ́ tó bá ṣe wípé ọmọ ọ̀dọ̀ yẹn ó kéré ó sì báyọ̀nú ọkọ rẹ̀ ọba mu ó sì ní rísìn gidi tí wọ́n fi gbà á ó sì lójú iṣẹ́ tí ó sì kíni tí ó ṣe màá advice wọ̀ wípé nítorí báyé ṣe rí nísìn àti nítorí àlùbáríkà oúnjẹ ọkọ ẹ ìwọ obìnrin ìwọ ni kò máa gbé fún torí ẹni tí ń bá ń fún àwọn ọkùnrin lóúnjẹ là máa fẹ́ràn o ẹlòmíì ń bẹ ọbẹ̀ ìyàwó ẹ̀ ló jẹ́ fẹ́ràn rẹ̀ ẹlòmíì ń bẹ bí ìyàwó ẹ̀ ṣe ń lọ wájú rẹ̀ hùn tọmọ ọ̀dọ̀ bá ń lọ bẹ́ẹ̀ ọmọ ọ̀dọ̀ náà ni ó fẹ́ràn tó bá ń dáná oúnjẹ òun ni ó fẹ́ràn màkà advice yín lórí abala yẹn torí àgbọmọ ọ̀dọ̀ ìyẹn based on ìfẹ́ ọkọ ṣùgbọ́n ìmọ̀ràn tí kàn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni pé òun obìnrin Ọlọ́run jẹ́ wọ́n gbà sí rẹ̀ sí Ọlọ́run sì jẹ́ kó kó bá ọkọ rẹ̀ àtàrà rẹ̀ náà tó bá ti kó bá ọkọ rẹ̀ kó bá ara rẹ̀ ẹ má sọ wípé ìgbọ́mọ ọ̀dọ̀ aráàmù ni òkè sáraàmù ṣùgbọ́n yóò nílò ọmọ ọ̀dọ̀ tẹ́ gbà yóò sì ní irú iṣẹ́ tó lè ṣe kíni tó lè ṣe gbogbo ń tó bá jẹ́ pé ọmọ ọ̀dọ̀ tó gilọ̀tọ̀ tí ó lè kọ́ sí fìtínẹ́tì nítorí fìtínẹ́tì tó lè kọ́ sí ẹ̀ má gbà á àbí ọmọ ọ̀dọ̀ ẹ fẹ́ máa ràn láwọn aṣẹ́tọ̀ yẹn pé ó lè pa ọkọ yẹn lára àbí kó pa aya lára ẹ ṣọ́ra fún ẹ̀yin lẹ́mọ lé yìí o ẹ̀yin lẹ́mọ jú o ṣùgbọ́n ẹ ṣọ́ra básìkò sí kò sí mọ̀láìkà nù ẹnìkankan o àmọ́ ń ṣọ́ra ká má dìbì ẹ̀ṣẹ̀ ni o lórí tá a bá ti súnmọ́ ẹ̀ṣẹ̀ magnet ni yóò mú wa Ọlọ́run wà pẹ̀lú wa subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin walhamdulillahi.